ẹ̀sìn àlàáfíà la mọ ẹ̀sìn mùsùlùmí sí. Kí ló dé tí ó wá di ẹ̀sìn jàgídíjàgan? Ẹ̀sìn àlàáfíà la mọ ẹ̀sìn mùsùlùmí sí. Kí ló dé táwa ń gbéra wa lọ sí ilé ẹjọ́? Ẹ̀sìn àlàáfíà la mọ ẹ̀sìn mùsùlùmí sí. Kí ló dé táwa fẹ́ di ẹlẹ́yàmẹ̀yà? Ẹ jẹ́ kí a sọra wa di ọ̀kan. Ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé, ikọ̀ Aṣojú Oòduà tẹlifíṣàn, ibẹ̀ gangan náà ni ẹ já sí. Àrọ̀ yín pé kẹ́ ẹ máa bá wa wo àwọn fọ́nrán wa, ẹ máa bá wa subscribe. Ẹ bá ti subscribe tán, ẹ tan notification button, ẹ bá wa like àwọn iṣẹ́ wa, ẹ comment, ẹ sì bá a share fọ́nrán wa. Lágbára Ọlọ́run ọba, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Àmín. Fọ́nrán kan ni a rí lónìí lórí ẹ̀rọ ayélujára. Fọ́nrán kan la rí lónìí lórí ẹ̀rọ ayélujára. Òun la ní ká wá sọ̀rọ̀ nípa ẹ̀ lórí àáfàá kan tó bá Sheikh Farouk Oníkíjìpá sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí àáfàá yìí sọ ó dáa púpọ̀, torí pé nǹkan tí mo rí sórí ọ̀rọ̀ yẹn ni pé odò tó bá gbàgbé orísun gbígbẹ ló máa gbẹ, àti pé káyé tira wa nínú ẹ̀sìn. Kí ló dé tá máa bára wa jà? Àwa ẹ̀sìn kan náà tí kì í ṣe pé bóyá mùsùlùmí sí onígbàgbọ́ tàbí onígbàgbọ́ sí ẹ̀sìn oníbílẹ̀. Kí ló dé tá bá fẹ́ máa bára wa jà? Ẹ yé jẹ́ káyé bára wa jà. Bàbá wa Oníkíjìpá, ibi tí ẹ ti jáde, ibi tí ẹ ti kéwú, Mọ́ríkàsì Agége ni. Kí ló dé tó yẹ pé bàbá Sheikh Adam òun lẹ̀ ń tàpá sí? Ẹ lè bá rò pé ò tàpá sí wọn torí pé ẹni tó bá ti tàpá sọ́mọ èèyàn tí èèyàn gbà fún ẹni yẹn, ó ti ń tàpá sí ẹni yẹn nítorí pé ó gbọ́dọ̀ tàpá sọ́mọ ẹ̀. Ó gbọ́dọ̀ rí ọmọ yẹn gẹ́gẹ́ bí ẹni tí ó bọ̀wọ̀ fún, gẹ́gẹ́ bí àléfà ẹ̀. Àáfàá yẹn sọ̀rọ̀ ilẹ̀kùn torí pé nínú ọ̀rọ̀ téèyàn bá ti mú, ibẹ̀ lèèyàn náà ti máa mú ọ̀rọ̀. Ẹ wá wò ó, Saheed Shittu ó ti kọ́kọ́ bú bàbá wa Oníkíjìpá dáadáa rí, ṣùgbọ́n ńgbà tó yá orí wọn wá mọ́lù. Kí ni nǹkan tó fà? Ayé jẹ́ káyé bára wa fa wàhálà nínú ẹ̀sìn wa. Ẹ wo gbogbo fọ́nrán yẹn nìyí, ẹ jẹ́ kí a gbọ́ síwájú sí i. Sheikh Suleiman Farouk Oníkíjìpá, lára àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ìmí àfọwọ́fà yín ni. Ẹ bèrè lọ́wọ́ mi pé bóò ni ìmí ṣe jẹ́ àfọwọ́fà yín? Òun ni pé ẹ mọ ibi tẹ́ ẹ ti kéwú, ẹ sì mọ Saheed Shittu. Ẹ̀yin náà Saheed Shittu ti bú yín dáadáa, bẹ́ẹ̀ ni ó ti bú Sheikh Adam dáadáa tó jẹ́ àáfàá yín. Ó ti bú ọmọ àáfàá yín dáadáa tóun náà sì jẹ́ àáfàá yín. Ẹni náà ó wá sí ọ̀dọ̀ yín, ẹ wá gba ohun tọ̀hún láàyè débi pé ẹ tún wá gbé máìkì fún kó sọ̀rọ̀. Lóòótọ́ Saheed Shittu gbogbo àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀, wàláì tá bá ní ká sòdodo ọ̀rọ̀ kò ṣe bẹ́ẹ̀ mọ́, nítorí èmi máa lọ yẹ péjì ẹ̀ wò, kò ṣe bẹ́ẹ̀ mọ́. Tẹ́mi gan bá pàdé ẹ̀ níta á kíra wa dáadáa. Lóòótọ́ Saheed Shittu gbogbo àwọn nǹkan tó ń ṣe tẹ́lẹ̀, wàláì tá bá ní ká sòdodo ọ̀rọ̀ kò ṣe bẹ́ẹ̀ mọ́, nítorí èmi máa lọ yẹ péjì ẹ̀ wò, kò ṣe bẹ́ẹ̀ mọ́. Tẹ́mi gan bá pàdé ẹ̀ níta á kíra wa dáadáa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí oyè tẹ́ ẹ jẹ́ nínú ẹ̀sìn, nígbà tí Saheed Shittu wá yẹn, kò sí nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ní pé lágbájá ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ọ́ tó fi di pé ọ̀ ń bú mi lórí social media? Bàbá yóò ní bàbá ẹ má bínú. Ẹ̀ṣẹ̀ wo ni Sheikh Adam ṣẹ̀ ọ́ tó fi deserve gbogbo àwọn èébú tó bú Sheikh Adam? Ẹ̀ṣẹ̀ wo ni Sheikh Habibu ṣẹ̀ ọ́?
ẹ̀ṣẹ̀ wo ni Sheikh Habib ṣẹ̀ ọ́ tí wọ́n fi deserve gbogbo ohun tó fi wọ́n wé? Ó kọ́kọ́ lọ sí Morikas ọ̀dọ̀ àfáà mi. Bọ́ bá ti wá lọ sọ́dọ̀ àfáà mi, táfáà mi bá ti wá sọ pé òun ṣe àforíjì fún ọ, èmi gan wọ́n ṣe àforíjì fún ọ. Lára ohun tó yẹ kẹ́ ẹ sọ fún nìyẹn. Lára ohun tó yẹ kẹ́ ẹ sọ fún nìyẹn. Sheikh Suleiman Farouk, olólùfẹ́ yín ni mí o, mo fẹ́ràn yín gan. Kò sílẹ̀ lẹ́tùrùkọ́dì tẹ́ ṣe tí mi ò kí ń wá. Títọ́ ọdún yìí gan pẹ̀lú àṣọ Ọlọ́run ọba wọn wá tí n tún kó àwọn èèyàn wá. Ohun tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn. Èèyàn máa ń torí èèyàn pààyàn, èèyàn sì máa ń torí èèyàn tú èèyàn sílẹ̀. Ẹ ṣe bẹ́ẹ̀. Nígbà tí wọ́n fi gbógun tì yín lórí social media, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n jáde tí wọ́n ń gbè lẹ́yìn yín. Àwọn ènìyàn ẹ̀ fún wọn lówó dátà, ẹ ra káàdì fún wọn. Kò sẹ́ni tẹ́ ẹ sọ́pọ́ọ̀tì lórí nǹkan tó lọ ńgbà kan. Àwọn èèyàn sì jókòó sórí social media, wọ́n sì ń dìbọ́ọ̀kì gbogbo ohun tí wọ́n ń sọ lórí yín. Tó bá tẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ ń pé ẹ wá fẹ́ ṣàforíjìn fún Saheed Shittu, ọ̀nà tó yẹ kẹ́ ẹ gbé e gbà nìyẹn. Tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń dìbọ́ọ̀kì yín gbà yẹn, tí wọ́n ń wé ti dátà wọn gbà yẹn, tẹ́ẹ̀sì fún wọn kọ́ bọ̀, inú wọn ó dùn. Àwọn èèyàn míì wà, ohun tí kọ́kọ́ ń bí àwọn ẹlòmíì nínú ni pé gbogbo wàhálà nígbà tí ọmọkùnrin yìí fi ń bà yín lórúkọ jẹ́, gbogbo wàhálà tá a ṣe lórí yẹn pé a fẹ́ kí ẹ wálẹ̀, a fẹ́ kí ẹ wálẹ̀, kálukú ń ra dátà, ó ní e dátà tẹ́mi náà ń ra ń gbà yẹn, ó ní e dátà tẹ́mi náà wéèsì ń gbà yẹn. So àwọn kan míì wà, àfọwọ́fà ara yín gangan ni, àfọwọ́fà ara yín gangan ni. Tí bá ní mo nífẹ̀ẹ́ yín tí mi ò wá sọ àwọn nǹkan míì tèmi náà rí gẹ́gẹ́ bí ọgbọ́n tèmi, kò dáa. Ìfẹ́rẹ́gẹ́ fídíò tí mo ṣe kọjá, mo sọ mo ní ìtorí Sheikh Habib ni mo fi nífẹ̀ẹ́ yín. So ẹ̀yin àti Sheikh Habib, Sheikh Suleiman Farouk, kò sẹ́ni tí mo lè sọnù nínú ẹ̀yin méjèèjì. Kò sẹ́ni tí mo fẹ́ yọ síta nínú ẹ̀yin méjèèjì pé ìfẹ́, ẹ̀yin méjèèjì náà lẹ wúlò, ẹ̀yin méjèèjì náà sì ní pílà fún ìsìláàmù. Fàṣẹ tí rí káàkiri gbogbo ilé lóko káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà, ikọ̀ aṣojú Oòduà tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ wà. Ẹ jẹ́ ká má bára wa jà, ẹ jẹ́ ká sọra wa di ọmọ ìyá. Ẹ̀sìn àlàáfíà la mọ ẹ̀sìn mùsùlùmí sí, kí ló dé tí ó wá di ẹ̀sìn jàgídíjàgan? Ẹ̀sìn àlàáfíà la mọ ẹ̀sìn mùsùlùmí sí, kí ló dé tá wa ń gbéra wa lọ sí ilé ẹjọ́? Ẹ̀sìn àlàáfíà la mọ ẹ̀sìn mùsùlùmí sí, kí ló dé tá wa fẹ́ di ẹlẹ́yàmẹ̀yà? Ẹ jẹ́ kí a sọra wa di ọ̀kan. Lágbára Ọlọ́run, oko pẹ̀ntúká kò ní wọ àárín wa. Ikọ̀ aṣojú Oòduà tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ wà látàárọ̀. Ẹ bá wa, ẹ subscribe fún wa, ẹ tàn notification button yín, ẹ comment, ẹ like, ẹ sì share àwọn fọ́nrán wa. Ire o.